ìpọ́njú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ṣẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. wàá sọ̀rọ̀ sókè dáadáa o ẹ̀yin èèyàn gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run ló wà. Mo rí ìyá yìí ó pọnmọ sẹ́yìn ó lè wàá bá àbúrò mi tó jókòó tì mí pé ọmọ rẹ̀ tó wà lẹ́yìn òun kò fún lówó oúnjẹ látijọ́ yìí kankan kìnnìkan ìyẹn kọ́kọ́ surprise ẹ̀ bọ̀ nígbà tó wá wò dáadáa wá gbà ókè òun á fọmọ òun lówó yẹn wá fọmọ yẹn lówó ìyẹn ló wá mú mi ní àǹfààní àti gbọ́ nípa ẹ̀ mo dẹ̀ rí pé kò sí ẹni tọ́lọ́run ò lè lò nítorí pé mo rí wípé ọmọbìnrin yìí nǹkan kékeré ló ṣe torí àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu ẹ̀ gbogbo àwọn tó bá wá jẹ́ bíi mọ̀lẹ́bí wọ́n lè láǹfààní àti rí fídíò yìí ọmọbìnrin yìí ó lè rí ìtọ́jú because bó ṣe ń fònà pẹ̀lú mọ́tò ọmọ ẹ̀ sì wà lẹ́yìn ẹ̀ mo fẹ́ bi ẹ́ ń question so lóòótọ́ lọmọ ẹni tó ní òun lọ́lọ́mọ yẹn. It's a life, it's a God. Mọ́sòyìnbó sọ yìí. Tí èèyàn bá gbàdúrà, ṣé ìjọ wo ni àti àkíràn lẹ́yìn kéèyàn tún mọ bẹ lọ́rùn? Kéèyàn tí wàá jẹ́ pé kéèyàn tọ́jú ọmọ. Tọ́jú ọmọ. Kéèyàn tí wàá jèrè ọmọ, kéèyàn tí wàá mọ lọ gbàdúrà. Ó sì jèrè ọmọ, ó jèrè ọmọ. Ẹ̀bùn fún ọmọ ẹ̀bí ẹni pé àwọn ọmọ yìí kí ló tó jẹ́ kí wọ́n gbé lọ síbi tí wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọdé. Ẹ mọ̀ pé tó bá fọmúlẹ̀ yóò lọ skul. Tó bá fọmúlẹ̀ yóò lọ skul. So ó sì mú yàn lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ìgbà tó bá lọ skul kan, èyí ó tún mọ jẹ́ pé èyí ó tún mọ lọ tẹ̀síwájú. Yóò mọ̀ tó tẹ̀síwájú. Ẹ mọ̀ pé tó bá ń kàwé tó dáa déyìí lọ pé kéèyàn mọ̀ ṣiṣẹ́ mọ̀. Mo gbọ́ ńgbà kan pé wọ́n tẹ̀ sí sọ pé tí wọ́n bá gba ọmọ yẹn náà ti dàgbà tó bá rí ìtọ́jú dáadáa kò pọn dandan pé ó sì mú ọyàn. Ìwọ gan fúnra ara ẹ̀ tó bá rí ìtọ́jú dáadáa kò sí tọ́lọ́run ò lè ṣe. So mo wá sọ fáwọn ọmọ yìí pé mo máa gba ọmọ ẹ̀yìn ẹ̀ mo máa gbé lọ síbi tí mo ti tọ́jú ẹ̀ wọ́n wá lóò nígbà sóò nígbà tó tọ́. Ẹ mọ̀ pé déyìn bá fẹ́ gbọ́ ọmọ rẹ̀ yóò kọ̀ọ̀kan èyí kọ̀ọ̀kan tó déyìn bá tẹ́lẹ̀ déyìn ó tẹ̀. Èyí ó mọ̀ mọ́ ìpè èyí fún ọmọ náà. Bọ̀ tí wọ́n náà wà lẹ́nu ìtọ́jú ni wọ́n náà tó sí pé olówó lọ́wọ́ wọ́n ń ṣàánú ẹ̀ ni. Ṣé mọ̀ pé nínú wípé kọ́mpútẹ́ máa di tọ́mọ bá wọ́n tẹ̀ bá tọ́jú èyí ó mọ̀ ìpè èyí ó mọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ tọ́lọ̀ bá rẹ̀ ní. Tí ẹ bá ti tọ́jú ọmọ yẹn èèyàn máa tẹ̀síwájú nípa sọ pé ṣé bí wọ́n fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ nígbà tí kì í ṣe wípé. Ẹ máa gbọ́ wọ́n ní ọmọ nìyí ẹ̀ ṣe èyí ó jẹ́ ìwọ ọmọ èyí ó ṣiṣẹ́ lórí ọmọ kéèyàn bá fi wípé kéèyàn mọ̀ ìtura àgbà kéèyàn wá jẹ́ pé kéèyàn bá ọmọ bá fọ ọmọ rẹ̀. So téèyàn bá ṣiṣẹ́ lórí ọmọ lèèyàn máa ń jèrè ọmọ pẹ̀lú ògo Ọlọ́run ó sì jèrè ọmọ yìí àwọn òbí tiẹ̀ náà wọ́n ó sì jèrè rẹ̀ so nítorí pé mo lọ́nfààní àti rí ẹ níbí tí wọ́n dẹ̀ ní àjojúmọ́ lọ máa ń wá ni mo ṣe fẹ́ ṣe ilé níbo làwọn fámìlì ẹ wà. Ẹ mọ̀ pé ìlú ìwà lóko. Ìlú ìwà lóko. Bẹ́ẹ̀ ni tí mo bọ́ lọ káàkiri. Ṣé mọ̀ pé tó bá ń bá àgbà kéèyàn mo ṣiṣẹ́ síwájú. Bọ̀ ṣé o kì í lọ sọ́dọ̀ àwọn òbí ẹ mọ́ ni. Ẹ mọ̀ pé ẹ̀kọ́ kan tá a bá lọ síbẹ̀ ẹ mọ̀ pé ẹ̀kọ́ tó bá ríṣẹ́ tó ní ká ríṣẹ́ káàkiri gbọ́dọ̀. Ibo ló wá ń sùn. Níbi dẹ́nu gbà ẹ mọ̀ ní ìsìn nílé níbi dẹ́nu gbà lèmi sùn. Tí o gbá lé ni. Bẹ́ẹ̀. Wọ́n parọ́ fún mi o. Ibi tó gbà ló ń sùn. Ọlọ́run ó dẹ̀ bọ̀ wo máa pẹ́ lóògùn Ọlọ́run ó jẹ́ kó jèrè ẹ̀.
Ọlọ́run jẹ́ káwọn òbí ẹ̀ náà ò jèrè eré àbọ̀ àwọn òbí ẹ̀ ń gbé. ìtọ́ wà ní láìdí màjẹ́kì. Ṣáàdìbò Màjẹ́kì ìtọ́ wà lánà Adésanya. Ìkọ́ lọ́dọ̀ Adésanya. Ṣé Nìbàdàn bí àbí l'Ékòó? Ìtọ́ wà ní mọ́mí àìsàfà Níbo? ní Èkó. Ẹ̀mọ̀ káàkiri. But ìgbà wo ló ti wá rí wọn last? Ṣé wọ́n mọ̀ pé wà ń bàdàn? Tí bá bẹ́ẹ̀ lọ mo lò lọ. But sọ́mọ̀ pé wà ń bàdàn? Wọ́n mọ̀ ilé ẹ̀ ìrọ̀rùn pa fún mi. Ìparọ́. Mo ṣẹ̀ṣẹ̀ dé jọ Sátọ̀dé. Jọ Sátọ̀dé ó lọ sọ́dọ̀ wọn. Èwo lọ sọ́dọ̀ ẹ̀ nínú wọn? Tó jẹ́ ẹ̀gbọ́n nínú ẹ̀gbọ́n Ládìgbà. Kí ló tó lè gbọ́mọ ilé fáwọn? Ẹ̀mọ̀ kó kò tí sáré tó gbé. Kò tí sáré gbígbé lẹ̀. Níbi tó ń lọ. Kò sí tọ́lọ̀ ò lè ṣe. Ríṣì tí mo fi ń record ẹ̀yin ọmọ ètò òṣèré. Ọlọ́run nìkan ni ọba tí máa ń ṣe àánú fún ẹ̀dá. Ọmọbìnrin tí àjọ wà ń bì ó sì ní àǹfààní àti ní ìwòsàn tó bá rí àwọn èèyàn láti ṣe nǹkan yẹn fún so mo wá ń bẹ Ọlọ́run jẹ́ káwọn àwọn èèyàn rẹ̀ kí wọ́n rí fídíò yìí Yemẹtu la wà ibi ilé oúnjẹ tí a sì wà ní Yemẹtu yìí wọ́n ní everyday ló máa ń wá bẹ̀ picture wọ́n ní everyday ló máa ń wá síbẹ̀ so torí ìdí èyí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo tẹ̀yin náà bá lè ṣe nírànlọ́wọ́ tá a bá rí àwọn tó jẹ́ èèyàn ẹ jẹ́ ká ṣe kò sẹ́ni tọ́mọ bí tọ́mọ náà ó dé lọ́la so nǹkan tó lọ́n bá jẹ́ kí ìyàwó lágbára ń sìn àwa máa ṣe ṣùgbọ́n kì í ṣe tí mo lè dádúró kí mò ń mọ́lẹ̀ gírí wọ́n ní jọ́kọ̀ náà fi ń ṣeré pé wọ́n fẹ́ gba ọmọ ẹ̀ wọ́n ló fẹ́ da gbogbo bírú pé wọ́n ṣe máa gbọ́mọ òun lẹ́yìn náà dẹ̀ ń gbọ́n sí tó sọ pé ẹni tó bá tọ́mọ ní jèrè ọmọ bọ́tú kò lóko ń gángan ò tí ì lè tọ́ra rẹ̀ báwo ló sì fẹ́ tọ́mọ so ẹ̀yin èèyàn akọ̀tún mú eléyìí wá pé ká fi ṣe àrífọ́gbọ́n dẹ̀ni káwọn tí wọ́n jẹ́ èèyàn ẹ̀ kí wọ́n lè mọ̀ pé nǹkan tó ń ṣe ò tí ì wọra ju kọ́mọ gbádùn lọ so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà ọpọlọ náà láti rí tí wọ́n ti rí ìwòsàn Ọlọ́run dẹ̀ tí ì jẹ́ kíkẹ́ léyìí ó kọjá bó ṣe yẹ ẹ̀yin tẹ́ jẹ́ òbí ẹ̀ torí Ọlọ́run tẹ́ bá rí fídíò yìí rálì ọmọ yìí fóònù nọ́mbà tèmi ní 07036431363 ẹ tún gbọ́dọ̀ ẹ̀kan sí 07036431363 fún anybody nínú àwọn mọ̀lẹ́bí tó bá rí fídíò yìí kẹ́ gbà pé Ìbàdàn ni ẹni wà then ṣé ẹ mọ ilé ọ̀dọ̀ wọn. Omi wa, ilé náà ń dákọ̀ yọ fún àwọn tàbí. Èmi ò mọ ilé wọn o. Ìyẹn sọ̀rọ̀. Ẹ mọ̀ dáadáa. Èlò ẹ̀ fẹ́ lè ṣe. Eré ọ̀dẹ̀ ṣe. Ṣé ọ̀rọ̀ eré náà? Bàbá yìí ti mọ̀ pé irọ́ ni ọ̀rọ̀ tó ń sọ wọ́n mọ̀ pé tí bá ti nígbà rẹ̀ lọ. Pẹ̀lú ògo Ọlọ́run ṣe yanu ẹ̀yin ọmọ kóòtù òjìrè Ọlọ́run á ṣèrànlọ́wọ́ fún gbogbo wa gbogbo ohun tí kò tó yóò padà ṣẹ́kù tó gbogbo tọ́lọ́ máa fún mi lágbára ẹ̀dá sí tó máìkì yẹn ó ti jábọ́ èèyàn orí eré ní mògùn ta ìṣẹ̀ ló pọ̀ ọmọbìnrin yẹn tó ń ṣe ò tí ì wọ lára dáadáa wọ́n sì lè rí eléyìí tọ́jú ẹ tó wo ọmọ Ọlọ́run ló mọ tọ́mọ yìí lè dà lọ́la tó bá rí ẹni tọ́jú ẹ̀ so ẹ̀yin tẹ́ jẹ́ mọ̀lẹ́bí ọmọbìnrin yìí níbikíbi tẹ́ bá ti rí fídíò yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ pe nọ́mbà tí mo fún yín yẹn Ọlọ́run ní bá yọ yín dé ojú òde ní tì àárín jù báyìí lọ mo kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè pé ojú ọ̀fẹ́ ra kù.